Ẹ kú ilé lẹ́ẹ̀kan sí i. Ẹ kú ilé níbi tó jẹ́ òwúrọ̀, a ní ẹ káàárọ̀. Níbi tó jẹ́ ọ̀sán, a ní ẹ káàsán. Níbi tó jẹ́ ìrọ̀lẹ́, a ní ẹ kúrọ̀lẹ́. Níbi tó jẹ́ alẹ́, a ní ẹ káalẹ́. Jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín tún ti dé lónìí o. Tèmítọ́pẹ́ Ọmọ́tọ́lá lórúkọ tèmi. Ògúnlẹ̀ lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Èmi ni ọmọ Àkúrẹ́ lóyè mẹ́kùn. Ọmọ amúdàsílẹ̀ múgun ọrùn pani. Ọmọ pákànpá ọmọ mukànmu. Ọmọ ògbúmọlígi kíjẹ̀ ṣòkòtò ìdí rẹ̀. Ọmọ ògbúmọlígi kíjẹ̀ rẹ̀ ká fúyàná. Ọmọ ọlọ́jà Ọ̀ṣọ́dì àná yìí, ọmọ ọlọ́jà Ọ̀ṣọ́dì àná kò rí kutu. Mo ti kí yín pé ẹ káàbọ̀ sórí ìkànnì Tóò Ọbalọ́lá. Lónìí a máa sọ̀rọ̀ nípa oore mánigbàgbé tí a ti rí rí. Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa máa ń fẹ́ láti máa sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ sí wa tí kò múnú wa dùn, tàbí ohun tí kò dára tó tí a ti rí nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń pọ̀ lẹ́nu wa jùlọ. Ṣùgbọ́n wọ́n ní ẹni tó bá mọ inú rò á mọ̀ pẹ́ dá. Ìdí nìyí tí mo fi mú àkòrí yìí wá sọ̀rọ̀ nípa oore mánigbàgbé wo ló ti rí rí. Torí ìjọba ń farabalẹ̀ ka oore tó Ọlọ́run ṣe fún wa, a ó rí ìdí láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní gbogbo ìgbà. Lónìí mo máa sọ̀rọ̀ nípa oore mánigbàgbé kan tí èmi rẹ́ bí ẹnìkan ti rí rí. Oore ọ̀hún ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí, ìbùkúkú díẹ̀ kúkọ́ ọdún mẹ́wàá bí ọdún mẹ́sàn-án sẹ́yìn. Èmi àti ìyàwó mi, nígbà tí mo ti ṣe ìgbéyàwó tán, ní iṣẹ́ bọ́ lọ́wọ́ mi. Ìyàwó mi jẹ́ ẹni tí ó ti akọ́ṣẹ́mọṣẹ́ nínú iṣẹ́ àwọn tí wọ́n ránṣọ. Ó lọ sí iléèwé láti lọ kọ́ iṣẹ́ òun ni, tó sì mọ̀ ọ́ dáradára. Ṣùgbọ́n kò rí tí ò níṣẹ́ lọ́wọ́. Ọ̀nà wo ló fẹ́ gbà láti rí i pé òun gbéyàwó rẹ̀ ó yaṣẹ́ fún un kó sì máa ṣe dáradára. Nítorí pé mi kò níṣẹ́ lọ́wọ́, ìyàwó mi pàápàá náà tó wá sọ fún mi pé arákùnrin, nígbà tó ò níṣẹ́ lọ́wọ́, kí lèyí tí òkú wá kákó wá jọ darapọ̀ láti máa jọ ṣiṣẹ́ ìpapọ̀ kó lè ká lè tì í síwájú. Èmi rèé, mi ò kọ́ṣẹ́ aṣọ, ṣùgbọ́n ìyá tó bí mi lọ́mọ iṣẹ́ aṣọ lòun náà ń ṣe nígbà tá a wà ní kékeré. Mo máa ń wò ó, ṣùgbọ́n mi kò nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà rárá. Ṣùgbọ́n mo tó sọ̀rọ̀ nípa rẹ̀ pé iṣẹ́ aṣọ jẹ́ ká jọ máa ṣiṣẹ́ aṣọ yìí, bóyá náà lè gbàbẹ̀ á sì ràn wá lọ́wọ́. Mo wá rò ó títí. Mi ò ní fẹ́ kí ìyàwó mi jẹ́ ẹni tí wọ́n máa pè ní ẹni tó mú oúnjẹ wá sínú ilé. Nígbà olóyìnbó máa ń pè ní breadwinner. Mi ò ní fẹ́. Ẹ̀rọ àpéjọpọ̀ òun ló máa jẹ́ breadwinner. Kí púpọ̀ wá darapọ̀ mọ́ ọ nínú iṣẹ́ òun, ká jọ máa ṣiṣẹ́ òun, ká lè máa owó àpọ̀ pé àjọ ṣe àṣìyọ olówó òun ni tàbí ń tọ́jú ìdílé. Bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ọ. Nítorí pé mi kì í ránṣọ, kí lóhun tí èmi lè ṣe láti mú kí mo mú nǹkan wá nínú iṣẹ́ náà kó lè tẹ̀síwájú. Ṣé ẹ rántí pé inú ilé ló ti ń ránṣọ? Nínú fíláàtì wa tí a rẹ́ǹtì ibẹ̀ láti ránṣọ, yàrá kan níbẹ̀ ló ti ń ránṣọ tiẹ̀. A rẹ́ǹtì fíláàtì oníyàrá mẹ́ta la ní. Iṣẹ́ ti bọ́. Báyìí ó ń lo yàrá kan láti ránṣọ tiẹ̀. Mo wá rò pé láti gbárùkù sí iṣẹ́ yìí, kí èmi náà mú iṣẹ́ náà tẹ̀síwájú. Ìbí mi náà lọ léèwé díẹ̀, kí ni ohun tí mo lè ṣe? Mo á bẹ̀rẹ̀ sí káàkiri. Mo lọ sáwọn tí wọ́n máa ń gbé àwọn èèyàn tó ránṣẹ́ aṣọ sáfẹ́fẹ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Ní ọdún yẹn lọ́hùn-ún, amóhùnmáwòrán kan ló ṣe pàtàkì jù nípa gbígbé àwọn tó ránṣọ sí afẹ́fẹ́. Wọ́n á ránṣọ, wọ́n á fún wọn ní àwọn ohun tó máa wọ aṣọ yẹn. Lẹ́yìn wọ́n á gbé sórí orí ọ̀nà tàmọ̀ sí runway. Wọ́n á rìn lọ rìnbọ̀, àwọn èèyàn á wò wọ́n. Wọ́n á ká wa sílẹ̀ nínú àwòrán. Wọ́n á sì sọ fún wọn tó máa gbé sórí amóhùnmáwòrán láti lè jẹ́ kí gbogbo ayé kí wọ́n rí, wọ́n sọ fún wa. Tó bá kú ọjọ́ náà, àwa náà á pe àwọn tá a mọ̀ rí, àwọn ọ̀rẹ́, àwọn ará, àwọn ojúlùmọ̀ pé ìjọba báyìí wọ́n máa gbé àwòrán wa sí afẹ́fẹ́. Ohun tí mo ṣe, mo lọ síbẹ̀
pẹ̀lú ìrànlọ́wọ́ arákùnrin kan tó nífẹ̀ẹ́ mi, ó bá mi jẹ́ kí n ráyè wọlé, ó sì fún mi láǹfààní láti lè fún mi ní ohun tó ń pè ní slot, ó fún mi ní ààyè kan láti lè bẹ̀rẹ̀ sí máa gbé ṣètìmísà sí afẹ́fẹ́. A fi wọ ara aṣọ, ọ̀pọ̀lọpọ̀ aṣọ, a sì wọ aṣọ tó tó fún èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n lè wọ̀ ọ́ lẹ́ẹ̀kan náà. Àwọn ọmọ fún wa rán láti ṣe pé a máa gbé wọn padà o, ṣùgbọ́n lè jẹ́ ohun tí a láti ṣe láti rí i pé àtẹ̀síwájú. Lẹ́yìn tó bá tọ́jú ohun tán, ohun tó bá fún aláǹfààní lọ síbẹ̀, wọ́n fún aláwọn tó máa wọṣọ wa, wọ́n sì wọ aṣọ ọ̀hún, wọ́n gbé sórí afẹ́fẹ́. Níbẹ̀ ni arákùnrin kan ti wá bá wa. Arákùnrin yìí jẹ́ mẹ́mbà ògbóǹtagì nínú mẹ́mbà kan tí a ń pè ní Fashion Designer Association of Nigeria, ògbóǹtagì nínú wọn ni. Ó wá bá wa pé ohun tí a gbé sáfẹ́fẹ́ yìí, ohun yìí dára o, kò bá dára tó bá yẹ pé ẹ lè jọyìn àwọn àkọ́jọ yìí tó wà nípa ríránṣọ, kí wọ́n bá wa kájọ máa jọ ṣe nǹkan papọ̀, kọ́ máa kọ́ ọmọ olùbọ́. Bá ní ó dára, báyìí di ìkan lára wọn nìyẹn o. Lórí pé wọ́n rí pé iṣẹ́ wa dára, wọ́n ní ká di ìkan lára wọn. Ṣùgbọ́n lílọ àwọn náà bẹ̀rẹ̀ sí fún wọn láǹfààní láti máa gbé iṣẹ́ wa sáfẹ́fẹ́. À lọ sí Bílónì, à lọ sí Kútọ́nù lọ́la, à lọ sí ibi lọ́la, à lọ sí oríṣiríṣi. Ní pẹ̀lú ọ̀rọ̀ pé ohun tá à ń ṣe yìí kò lọ́wọ́. Ohun tó ń ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn á rí wa, wọ́n á rí pé àwọn ènìyàn mọṣọ́, wọ́n tó jẹ́ àwọn ọ̀rẹ́ wa tí wọ́n bá ti dùpá, ẹni táwọn wọ́n sọ fún wọn sí ògbóǹtagì nínú ránṣọ ni, kò ń ṣe ọmọ kékeré. Ìyẹn nìkan ló ń dára rí níbẹ̀. Wọ́n fẹ́ láti máa bá wa ránṣọ, wọ́n á tún máa sọ fáwọn ọ̀rẹ́ wọn pé ẹ wá, ẹ jẹ́ ká ránṣọ lọ́wọ́ ẹni yìí, ògbóǹtagì lẹ́nu tó bá ránṣọ o, a máa rí amóhùnmáwòrán o, àwọn ẹni tó jẹ́ ìrọ̀ ńlá ni o. Ìyẹn nìkan ló bá máa rí níbẹ̀, tó sì fún wa ní iṣẹ́ láti máa ṣe. Ṣùgbọ́n kò sówó, torí pé ìyàwó mi láti bẹ̀rẹ̀ ronú pé òun ò ní jáde láti lọ gba ibì kan tó jẹ́ yàrá kékeré kan níta láti máa ránṣọ gẹ́gẹ́ bí àwọn yòókù ti ránṣọ. Tó bá fẹ́ jáde, ohun tó ń fẹ́ ni pé kó ń gba ibì kan tó jẹ́ bí ńlá tó ń pè ní fashion house, nítorí pé iṣẹ́ tó ń mọ̀ pé òun mọṣẹ́ dáadáa, kò tó owó láti gbé iṣẹ́ òun síta kò sí. Lọ́jọ́ kan, ọ̀kan lára àwọn tó wà ní inú ẹgbẹ́ wa sọ pé bá pè wá, a lọ síbi láti lọ ṣe òkúta máa ń tàbí ṣọ́ṣọ́ṣì náà láti lọ ṣe lọ́jọ́ wọn. A ti parí rẹ̀, bá pè wá pé ẹ wá, òun fẹ́ fún yín ní àǹfààní kan o. Àǹfààní yìí ẹ̀yin kọ́ ló ní káwọn kóun fún o, ṣùgbọ́n òun fẹ́ fún yín torí pé òun kọ́ wọn nífẹ̀ẹ́ sí yín. Wọ́n á sọ pé oore má ní gbàgbé wo ló ti rírí. Wọ́n fún ọ láǹfààní yìí, aṣọ méjì oníkarán, níbi ẹnìkan fẹ́ láti ṣe, ẹni yìí fẹ́ láti ṣe ọdún mẹ́wàá tí ó ti ń gbé ìwé rẹ̀ sáyé, ìtàmọ̀sí magazine. Wọ́n máa ṣe ní Island ní Nàìjíríà níbí. Àwa dẹ̀ ń gbé ní ìlú kan tó jìnnà nísàlẹ̀ lọ́hùn, ìgbà láti dárúkọ rẹ̀ ìlà ń gbé. Wọ́n máa ṣe ní, wọ́n máa bẹ̀rẹ̀ ní aago 6 pẹ̀lú ọjọ́ Sunday. Ó dẹ̀ fún wa ní aṣọ ní ọjọ́ Thursday ló fún wa láṣọ kálọ̀ ránṣọ. Wọ́n lè máa ṣe ní aago 6 ọjọ́ Sunday. Àrẹ̀gbẹ̀ ọ̀ṣọ́ tí ó jẹ́ ohun tí àwọn èèyàn ń wọ̀, tó jẹ́ ohun tí gbogbo ojú ń rí rárá. Agbọ́dọ̀ oṣù tó jẹ́ pé ó bu ìfúnni tí wọ́n á rí, tí wọ́n á pàtẹ́wọ́ pé ohun tó dára ni. Bá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. Ká tó parí iṣẹ́ òun, aago 6 ọjọ́ Sunday gọ́gọ́gọ́ la parí iṣẹ́ òun níbi tí abúlé tà ń gbé. Alọ́mọ ọkùnrin méjì àti mi àti ìyàwó mi àti ìkan àwọn tó bá wa ṣiṣẹ́ tó wà pẹ̀lú ọjọ́ òun, abáńká gbéra ká lọ síbi ní mọ́tò tó lè gbé wa lọ. A bẹ̀rẹ̀ sí wọkọ̀ kan tó máa dé ìlú kan tó pè ní Òṣòdì ní Nàìjíríà níbí. Kò sí ọkọ̀ gígùn gbọ̀rọ̀gbọ̀dọ̀ tá a mọ̀ gẹ́gẹ́ bí BRT tó máa ń gbé lọ sí Island, kò sí mọ́ nílẹ̀. N bá pe ń tọ̀ pé ọ̀gá mi, a ti ń bọ̀ o, aago 7 ti lù báyìí, a ti dé Òṣòdì, a ò rí mọ́tò tó lè gbé wa lọ sí Island o, kí la fẹ́ ṣe? Ó ní bó jẹ́ fífà, bó jẹ́ wíwọ́, ẹ máa kóra yín bọ̀. Ẹ wọkọ̀ láti lọ sí Mushin, láti Mushin ẹ wọ̀ báyìí, ẹ wọ̀ báyìí, ẹ wọ̀ báyìí. Ẹ sì rántí pé mo ní ọmọ ọkùnrin méjì, ìkan ṣẹ̀ṣẹ̀ tó ọmọ ọdún kan ni tó bẹ̀rẹ̀ sí rìn, ìkejì ó dàgbà díẹ̀ jù yẹn lọ bí ọmọ ọdún 4. Pẹ̀lú ẹ̀rù bá gbé, mo bá fà lọ́rùn, mo fà lódì, àwa bẹ̀rẹ̀ sí lọ. Ìgbà tá a máa fi dé ibi tí a fẹ́ ṣe kíní kan tó máa bẹ̀rẹ̀ aago 6, adébẹ̀ ní gírí aago 8.
ó kọjá wọn yóò bá wọn ò tí bẹ̀rẹ̀ kinní ọ̀hún àfi bí Ọlọ́run dá dúró dè wá ni báyìí ilé agbáṣọ wọlé wọ́n yẹ̀ ẹ́ wò wọ́n ní aṣọ yìí dára ó buyì fún ìdí èyí yá wọ́n fún wọn láwọn tó máa wọṣọ ọ̀hún wọ́n wọṣọ ọ̀hún wọ́n tún bẹ̀rẹ̀ kinní ọ̀hún ó tó aago 10 ó kọjá lálẹ́ àti ṣe gbogbo ẹ̀ lọ àwọn wọ́n ti gbádùn ara wọn lọ wọ́n ṣe oríṣiríṣi lọ ọmọ mi tọ́jú débẹ̀ torí pé wàhálà tí a fi ṣe tá a gbé mọ́ra tá a dì mọ́ra dìgbàdìgbà ó ti sùn ká tó dé pé adébẹ̀ pàápàá wọ́n tó máa di bí aago kan lóru ni ọmọkùnrin mi tó jẹ́ ọmọkùnrin kejì lọ́wọ́ ọdún kan yẹn ló bá jí ló tó ṣẹlẹ̀ bá bẹ̀rẹ̀ sí bọ́ sílẹ̀ ó ṣàrí pé ibi tó ń wà àwọn nìkan ọmọ kékeré tó wà níbẹ̀ torí pé ohun tó ń ṣe kò ṣe fún ọmọ kékeré òru ni ọmọ méjì nìkan ọmọ kékeré tó wà nínú ibi tá a ti ṣe òkú tó à ń ṣe yìí ọmọ mi bá bọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní káàkiri láàárín agbo àwọn èèyàn ó rìn lọ síwájú ó rìn wọ́ sẹ́yìn ó rìn síwájú ó rìn wọ́ sẹ́yìn ọ̀tún máa di aago 3 ni wọ́n parí ohun tí wọ́n ń ṣe ọ̀hún aago 3 òru wọ́n bá pè mí pé wọ́n bá ní ta ló ní ọmọ kékeré tó rìn káàkiri láàárín agbo yìí mo jẹ́ òpé kí lóhun tó ṣẹlẹ̀ èmi mo ń lọ́mọ wọn kí n gbé ọmọ òun wá mo bá gbé ọmọ mi wá gbé fún wọn wọ́n bá gbé sórí tábìlì kan tó wà nígbà gbé sórí tábìlì yẹn ẹni tó jókòó sórí tábìlì ọ̀hún kò síbẹ̀ ó ti dìde wọ́n gbé sórí tábìlì ọ̀hún wọ́n ní sẹ́mọ̀ yìí ò dára lójú àwọn ló dára lójú ó dùn ún wò ó dára lójú wọ́n ní àǹtí kan tó jókòó síbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jókòó síbí tó ti dìde kúrò níbí ó lóun máa fún ọmọ yìí ní owó rọ̀gùn kan owó ọ̀hún ìfẹ́ láti dárúkọ owó ọ̀hún àbí bí ẹni pé mò ń wo fíìmù àgbéléwò gbogbo ní fíìmù àgbéléwò wọ́n máa ṣe oríṣiríṣi àwọn nǹkan tó kò lè ṣẹlẹ̀ lójú ayé tàbí àìrọ́ ilé irọ́ ni kò lè ṣẹlẹ̀ owó tó dárúkọ ọ̀hún àjọpọ̀ tí ń ṣiṣẹ́ mi ò tí ì ṣàwọ́ ọ̀hún jọ rí mo ní ìyàwó mi wọ́n ní ẹ̀ka máa lọ wọ́n gba ẹ̀rọ alágbèéká mi wọ́n gba nọ́mbà rẹ̀ wọ́n ní àwọn á pè wá àwọn á kúrò níbẹ̀ ìyàwó mi ní àwọn olówó mọ́jú máa ń ṣe nìyẹn wọ́n ti tì wá síwájú ọjọ́ àjà máa lọ gbogbo àwọn náà fọkàn kan gbé àti àlọ́lé wọ́n tún máa di ọjọ́ kẹrin wọ́n máa pè mí lórí aago ṣé ìwọ ni mo ní mi nì wọ́n ní kí n wá fi àkáǹtì nọ́mbà mi kí n fi ránṣẹ́ lórí ẹ̀rọ mi mo sì fi ránṣẹ́ wọ́n tún máa di ọjọ́ kejì ní àtàwọn mi wà nínú ilé pẹ̀lú àwọn tó wá kí wa tó jẹ́ àwọn ọ̀rẹ́ wa lọ́jọ́ ọ̀hún aláà ń ṣeré mo rí gbọ́ kàkà gbà ní máa wo nígbà ìgbóhùn ìwò ìyàwó mi tó dòkó sí ó jìnà sí mi náà wojú mi báyìí náà wá fún ní orí pé àwọn wáyé fò sókè lórí bí dájú kù sí àwọn náà kókó lóhun tó ń ṣẹlẹ̀ ó ti yá méjì kò yé gbogbo wọn gbowó ìṣòwọlé nìyẹn o tí mo lọ fún yín pé owó yìí ni owó àkọ́kọ́ tí a fi gba ibi tí a pè ní fashion house tí a ti ránṣọ wa títí dòní ibi ọ̀hún a ò tí ì fìbẹ̀ sílẹ̀ a gba ilé ńlá tó tó wa láti máa ṣe fashion wa láti bẹ̀rẹ̀ sí máa ra àwọn irinṣẹ́ díẹ̀ títí dòní láti bí ọdún 10 sẹ́yìn ibi ọ̀hún ò parun lọ́pọ̀lọpọ̀ tí n bá ronú nípa ohun tó ṣẹlẹ̀ sí mi yìí àwọn ọ̀pẹ àbí bí àlá ni mo wà ní mo ti pè láti pe ẹni tó ní àpòjọ tá a lọ náà ẹni tó níbẹ̀ mo pè é pé kó jọ̀ọ́ kó fún mi ní nọ́mbà ẹni tí ó fún ọmọ mi lówó ó pè onítọ̀hún ní òun ò nílò kẹ́nikẹ́ni kó mọ̀ òun tó ní mo fẹ́ láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó lóun ò nílò kẹ́nikẹ́ni kó mọ̀ òun títí bí òní mi ò mọ onítọ̀hún sójú báyìí ìdí mi fi sọ pé ẹni tó bá mọ ọ́nú rò àmọ̀pẹ́ dá ẹ jẹ́ kí a máa ronú wa lẹ́nì kọ̀ọ̀kan wọn lọ́hùn ti ṣe oore má ní gbàgbé fún oore kan tàbí méjì tí a ò lè gbàgbé láéláé ó ṣẹlẹ̀ lọ́nà tí a ò gbà ronú pé ó lè ṣẹlẹ̀ rí ó lè má tó eléyìí ó sì lè jù báyìí lọ ohun tí a nílò nígbà yẹn Ọlọ́run mú kí ó ṣẹlẹ̀ sí wa ní ọ̀nà tí a ò rò rárá tí a bá mọ inú rò àmọ̀pẹ́ dá ẹ jẹ́ kí a máa ronú ká sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n rí pé ní gbogbo ìgbà ohun tí a máa ń rò ní pé Ọlọ́run ò ṣe fún mi mo ò dàbí ẹgbẹ́ mi àwọn kan ti jù mí lọ wọ́n wà níwájú ká máa ronú àwọn tó wà lẹ́yìn bákan náà ká sì máa ronú tó Ọlọ́run ti ṣe fún wa kó lè máa múnú wa dùn kí àwọn gbọ̀ngàn lè máa láyọ̀ nínú ayé pé nígbà kan Ọlọ́run ṣe báyìí fún wa rí o òun jẹ́ kí a wà níbi tí a wà lónìí tí wọ́n mọ̀ ní rò àmọ̀pẹ́dá tá a bá ka ọ̀rọ̀ Olúwa àárí pé títí ìlà fi ṣú tí a fi mọ́ a ò ní lè kà á tán mo fi àpòpò yìí náà wá pé ẹ má jẹ́ ká máa ronú ohun tí ọwọ́ wa ò tí tó nìkan
ká máa ronú nípa ohun tí Ọlọ́run ti ṣe fún wa àti àǹfààní tó tún ti fún wa bákan náà. Ká máa ronú nípa èyí, a ó rí ìdí láti mú kí inú wa kí máa dùn fúnra wa, a ó sì rí ìdí láti máa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Mo tún ti wá lónìí, ibi tí a bá ti dé tó pẹ́ bóyá àá tún lọ. Àkúrẹ́ olóyè mẹ́kùn lèmi, èmi lọmọ amúdàsílẹ̀ mo gun ẹran pa ni, èmi lọmọ pákànpá, ọmọ ọmọ kan ọmọ, ọmọ ògbómọlégi gíjẹ ṣòkòtò ìdí rẹ̀, ọmọ ògbómọlégi gíjẹ rẹ̀ kárúfẹ́ àná, èmi lọmọ lójà Ọ̀ṣọ́dì ànáyè, ọmọ lójà Ọ̀ṣọ́dì àná kòrókùtù, èmi ò ní fọwọ́ sí ju ilé bàbá mi láéláé. Ó tán lẹ́nu, ó kù ń kù, ẹ máa bá wa ká lọ.